Ẹ ǹlẹ́ o ẹ̀yin tèmi bò ni, ẹ káàbọ̀ sórí ètò. Kéèsì tí a fẹ́ sọ̀rọ̀ nípa lénìí ó ṣẹlẹ̀ ní ìlú kan tí wọ́n ń pè ní Union ní South Carolina ní Amẹ́ríkà ní ọdún 1994. Ní ọjọ́ tá à ń wí yìí, ọmọbìnrin yìí Susan Smith ó lọ́kọ, ó lọ́mọ méjì. Ọkọ ẹ̀ David ó dẹ̀ lọ́wọ́n ọmọ méjì, ìkan Michael ọmọ ọdún 3, àbúrò ẹ̀ Alexander ọmọ ọdún 1 àti oṣù 2. Ó ká àwọn ọmọ yẹn sínú ọkọ̀, wọ́n lọ ra nǹkan. Nígbà tí wọ́n ń bọ̀, tí wọ́n débi iná tí wọ́n ń darí ọkọ̀, iná mú wọn mọ́bẹ̀. Ṣàdédé ni ọmọkùnrin kan já wọnú ọkọ̀ tó fa obìnrin yìí bọ́lẹ̀, ló já ọkọ̀ gbà lọ́wọ́ ẹ̀. Àmọ́ àwọn ọmọ kéékèèké méjèèjì wọ́n wà lẹ́yìn níbi tí wọ́n jókòó sí. Bọ́kùnrin ṣáàṣe wa ọkọ̀ yìí lọ nìyẹn tí ìyá wọn sáré lé ọkọ̀. Wọ́n bá ṣàpè ọlọ́pàá pé kán gbà wọn ò pé òun ń bọ̀ lé ní oníná bá mú un mọ́ ojú títì ní ọkùnrin kan dúdú já wá. Àwọn ọlọ́pàá bá ní kójúwe bí ẹni náà ṣe rí, pé kí wọ́n lè ya àwòrán ẹni náà, kán lè fọ́n síta káwọn èèyàn lè máa fojú sílẹ̀ tí wọ́n bá kófìrí irú ẹni bẹ́ẹ̀. Wọ́n bá dẹ̀ ya àwòrán yìí, wọ́n pín wọ́n lẹ̀ káàkiri, gbogbo ìwé ìròyìn ń gbé. Àwọn oníwèé ìròyìn wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wa lẹ́nu wò. Àwọn olùkan wọ́n bẹ̀rẹ̀ sí wá ọkọ̀ yìí, gbogbo àwọn aráàlú bẹ̀rẹ̀ sí ní wá àwọn ọmọ yìí, wọ́n bẹ̀rẹ̀ sí ní polongo ọ̀rọ̀ yìí. Susan fúnra ẹ̀ àtọkọ ẹ̀ David, àwọn náà wọ́n wá sórí amóhùnmáwòrán tó ń bẹ àwọn èèyàn kán jọ tán bá ráwọn ọmọ wọn fún bí ọjọ́ 9. Bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá náà ò dúró, wọ́n ṣáà ń ṣèwádìí, wọ́n ṣáà ń wá àwọn ọmọ ìpè. Ó dáa bàbá tiẹ̀ ráwọn ọmọ, àṣàrọ̀ kọ̀ níbo làwọn ọmọ ìwà lè wọlé sí. Ibi tí ọ̀rọ̀ ti máa wá bẹ́ẹ̀ lù ni pé ibi táṣìírí ti wá tú. Báwọn ọlọ́pàá ṣe ń ṣèwádìí, ṣe mọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n á máa wo bàbá àwọn ọmọ, wọ́n á wo ìyá, wọ́n á wo àwọn ará àdúgbò, wọ́n á wo àwọn tó jẹ́ pé bóyá àwọn ọ̀daràn ní ìlú yẹn, wípé níbo ni ọ̀rọ̀ yìí ti wá, ta ni ó ṣiṣẹ́ ibi yìí. Àwọn ọlọ́pàá wá rí i pé àlàyé tọmọbìnrin yìí ń ṣe àti àwọn ìwà tó ń hù ó kù díẹ̀ káàtó. Bẹ́ẹ̀ náà ń tẹ̀nú náà ń tẹ ọkọ ẹ̀nú. Wọ́n ń pè nǹkan ní polygraph test. Ìyẹn ni wọ́n máa ń pè ní lie detector test tí wọ́n máa fi wò bóyá èèyàn ń parọ́. Nígbà wọ́n ṣe ìdánwò yẹn fún un, ó fìdí rẹmi. Àwọn ọlọ́pàá fi wá bẹ̀rẹ̀ sí ní rí i pé ọ̀rọ̀ tọmọbìnrin yìí sọ fún wa yìí ó fẹ́ máa mú irọ́ dání. Ni wọ́n fi wá wò pé nǹkan míì wà nínú ọ̀rọ̀ yìí. Pàápàá jùlọ àwọn oníwèé ìròyìn wọn ò tú èékánná lẹ́yìn ọrùn wọn, wọn ò jẹ́ wọn ó gbádùn bí wọ́n ti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Bẹ́ẹ̀ náà ń gbé ọ̀rọ̀ yìí gbogbo bí tí wọ́n bá ń lọ náà ń tẹ̀lé òun àtọkọ ẹ̀ kiri. Nígbà tó tiẹ̀ ti wá di pé bóyá ó ṣe ìdánwò polygraph test yẹn tó ti fìdí rẹmi ń bẹ̀, báwọn ọlọ́pàá ṣe ní ọ̀yá wá ṣàlàyé bọ́rọ̀ ẹ̀ ti jẹ́. Nítorí pé oníná mú ẹ, iná tó wà níbí ọkọ̀ tí máa ń bọ̀ lọ́ọ̀kan ni ọmọ ń jẹ́ kí iná òun kó yí sí pupa. Wípé n táwọn rí ó fi hàn pé kò sí ọkọ̀ kankan ní ìsọdá ibi tó wà, nítorí náà iná òun ò lè sí ní pupa. Yíyún gangan ló tiẹ̀ wá fi wá da gbogbo ọ̀rọ̀ rú, torí pé n tó ló ṣẹlẹ̀ iná yẹn ló mú ẹ. Nígbà tí wọ́n sì ti rí pé náà ò lè mú báyìí ní ìsìn, wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí lọ. Wọ́n ń ṣe polygraph test fún, tí wọ́n bá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o mọ bí àwọn ọmọ rẹ wà, kíní abẹ́rẹ́ kíní òun yóò lo òkè fánfánfán. Tí wọ́n bá ti ń béèrè ọ̀rọ̀ nípa àwọn ọmọ yẹn, bí abẹ́rẹ́ yẹn ṣe ń mì, ó fi ń hàn fún wọn pé irọ́ ló ń pa, wípé ó ń fi nǹkan pamọ́ fún wọn. Nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tó sọ fáwọn ọlọ́pàá ní pé òun ń lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ òun pẹ̀lú àwọn ọmọ. Nígbà wọ́n béèrè lọ́wọ́ ọ̀rẹ́ ní òun ò tiẹ̀ sílé pẹ̀lẹ́ bí òun àti ẹ̀ ò dẹjọ́ mọ̀ pé yóò wá kí òun, nítorí náà kì í ṣe léhun ló ń bọ̀. Ṣe mọ̀ pé ìyún náà irọ́ tún nìyẹn, àṣírí tún ti tú níbi ìyẹn. Àwọn nǹkan tí wọ́n tún rí ni pé nígbà táwọn oníwèé ìròyìn tó ń fọ̀rọ̀ wá àwọn àtọkọ ẹ̀ lẹ́nu wò, gbogbo bí wọ́n ṣe fẹ́ ṣe tí wọ́n wà sórí amóhùnmáwòrán, ó ń ṣe yẹ̀yẹ́ ní dọ̀wẹ́kẹ̀. Ṣóun dúró déédéé, aṣọ tó ń wọ̀ ẹ̀ ṣó dáa. Ẹni tó ọmọ méjì, odidi ọmọ méjì sọnù lọ́wọ́ rẹ̀, kò ní mọ̀ hùwà báyìí. Kàkà tí a fọ́ mọ rò ń pa àwọn ọmọ rẹ̀, tí a fọ́ ṣàn gbogbo ọjọ́ 9 tí wọ́n fi ń wá àwọn ọmọ tí gbogbo èèyàn ń sorí kọ́. Níṣe ló ń béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ wípé ọmọ ọ̀gá àwọn Tom ṣó wá béèrè nǹkan. Ibi táwọn ọlọ́pàá ti wá bẹ̀rẹ̀ sí ní wò pé wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀nú. Nígbà tí gbogbo ẹ̀ máa wá túká, ìkànnú àwọn ọlọ́pàá yẹn ó wá mú lọ sí
inú yàrá kan tí ò sérò tí ò sáriwo, bẹ̀rẹ̀ sí ní fohùn rẹ̀ lẹ̀ bá sọ̀rọ̀ wípé òun mọ̀ pé òun fi nǹkan pamọ́ fún un, jẹ́wọ́ ká lè mọ bí àdójú ìwádìí wa kọ, ká lè mọ bí tá a máa wá àwọn ọmọ yìí sí. Ọ̀fọ̀ ó ní ó dáa, jẹ́ ká jọ gbàdúrà, ṣe bẹ́lẹ́sìn ìgbàgbọ́ ni ẹ́, jẹ́ ká fọ̀rọ̀ yìí lọ lọ́hùn, k'Ọlọ́run bá wa wá àwọn ọmọ yìí rí. Nígbà tí òun náà wá wò tó rí pé ibi abádé yìí kò síbi tóun fẹ́ sá pamọ́ sí, àṣírí ti tú, gbogbo ẹ̀ ti fọ́ lójú. Ìgbà náà ló wá jẹ́wọ́, ló wá ń sunkún, ló wá ń sọ fún ọlọ́pàá yẹn pé àwọn ọmọ òun ò sọnù, wọ́n ṣàánú àwọn ọmọ òun ò sọnù, òun mọ ibi tán wà, wọ́n wà ní odò ìlú àwọn, odò yẹn ń jẹ́ John D. Long Lake, wípé òun lòun kó wọn nú ọkọ̀ tóun dé wọn mórí ìjókòó, òun á gbé ọkọ̀ lọ síbi etí odò níbi táwọn ọkọ̀ ojú omi ti máa ń yí wọnú odò, òun á yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ ọkọ̀ òun á jẹ́ kọ́kọ́ òun kó yí kó wọnú omi. Nígbà tó wá wọnú omi tán tó ti rì tán, lòun á ṣẹ̀ṣẹ̀ wá padà, lòun á lọ síbi tóun ti lè pa àwọn ọlọ́pàá. Ẹ̀rí pàbí agbá ní. Àwọn ọlọ́pàá yẹn wá ń wò pé kí ló dé tó fi ṣe tó tó yẹn, kí ló rí lọ́bẹ̀ tó wá ru ọwọ́. Ẹ pàdé mi nínú apá kejì ká wá wo ohun tó dé tí Susan fi ṣe tó tó yẹn. Ire o.